Ewé tí ń bẹ níwájú mi yìí ni à ń pè ní ègún ọ̀ta. Ègún ọ̀ta. Tá bá wò dáadáa, a rí wípé gbogbo ara ẹ̀ ní ẹ̀gún, títí kan ewé ẹ̀, ẹ̀gún ni. Ewé náà wúlò lọ́pọ̀lọpọ̀ o. A máa ń lò ó lọ́nà tó pọ̀. Tá bá wo egbò díẹ̀, a máa fi ń ṣe fibroid, àwọn tó níjú, obìnrin tó níjú. Bẹ́ẹ̀ sì ni ó tún dáa fún stroke, rọpárọsẹ̀. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí. Ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ni ẹni tí ogun jà, tó ti wẹṣẹwẹṣẹ, tó sì rí pé kọ̀ náà ni, kò sọ́nà àbáyọ. Ẹ bá mi sọ fún irú ẹni bẹ́ẹ̀ kó wa egbò ègún ọ̀tá yìí níwọ̀nba. Kó lọ bá mi já màrìwò ọ̀pẹ ṣóńṣó, orí màrìwò ọ̀pẹ ṣóńṣó tó yọ, àwa máa pè ní ọ̀gọ́mọ̀. Èyí tí àwọn sẹ̀lẹ̀ ń pè ní idà. Ẹ gé orí ẹ̀, ṣóńṣó orí ẹ̀, ẹ gé. Ẹ gé bẹ́ẹ̀ kó pọ̀. Ẹ lè gé lórí ọ̀pẹ bí 5 tàbí jù bẹ́ẹ̀ lọ kó pọ̀. Ṣóńṣó orí ẹ̀ tàárín. Ẹ wá fi ewé àjóbálé sí. Ẹ fi èpo ọ̀bọ̀ sí. Ẹ fi ewé abílíkolo sí. Ẹ wá gún kó kúnná, kẹ́ gún mọ́ ọṣẹ àgànyìn. Ó di wíwẹ̀. Wíwẹ̀ tí òòrùn bá ti wọ̀ ni wíwẹ̀, a kì í wẹ̀ láàárọ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Títí dìgbà míì tá ó tún pàdé. Èmi ọmọ yín, Ọláwálé ọmọ Ewéjẹ́. Ẹ má gbàgbé àti like, comment, share. Ẹ subscribe kẹ́ ẹ lè máa bá jẹ àǹfààní ìmíì tá máa mú wá. Títí dìgbà náà, láyọ̀ lá pàdé.